Tí a máa ró yẹn sí. Ìwò pápá ìwò ọ̀nà àwa tí lóye yìí jẹ́ ìwò ọ̀nà ìwò pápá ìwò ọ̀nà. ọba bàbá ẹ̀ ọba àgbèsè o. Amẹ́ríkà náà ọba tó gbé Amẹ́ríkà wọ owó ní Lọ kó lẹ̀kẹ̀ wá náà. Ó kú lẹ̀kẹ̀ mọ́ bọ̀. Òun kọ̀ máa ń sọ̀rọ̀ bí àwọn Ọlọ́run ló pọ̀ wọlé dá máa fún tọ́nà bá ti ṣí gbogbo ẹ̀ ló máa ṣí bó ta ọkùnrin tó máa wọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá lóò fẹ́ ṣàánú kó táyé pé kó dá sí nǹkan àṣìṣe tó ń kù lọ́nà àwọn onígbọ̀ ọ̀dọ́ náà Ọlọ́run láti. Bí àṣà Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.